àánú Olódùmarè, àánú Ọlọ́run àlàyé kò ní fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Bí ò ní ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sẹ́bí wa. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kàn wá. Àkàndá ọ̀rọ̀ Awikonko ló kọ́ mi. Mo kí apá kú ṣẹ́pá kú àtàárọ̀. Bó lọjà lónìí sáà rájé jẹun. Àmọ́ rájé jẹun láṣẹ Èdùmàrè. Well, àrùn tó sojú ìlú ọ̀farasin. Àwo tá a ṣe nù ẹnìkan ní jáwo. Ọ̀rọ̀ ikú obìnrin onítíátà yìí òun náà ni àwa láti wá sọ̀rọ̀ lé lórí. Tope Osoba, àwọn àṣírí tó tú lẹ́yìn ikú ẹ̀ ló fa sábàbí ikú ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń sọ àhesọ ọ̀rọ̀ káàkiri. Ẹ mọ̀ pé tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ òní wọ́n máa wí, ẹlẹ́yìn ọmọ sọ tiwọn. Bẹ́ẹ̀ yàn bá wà very careful àti rókòdoro ọ̀rọ̀ gbámú yóò nira lọ́pọ̀ ọgbà. Àwọn kan ní àìsàn jẹjẹrẹ ọyàn ló pa. Àwọn kan ní ọkọ rẹ̀ ló lù pa. Oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ńlọ ń ṣẹlẹ̀ káwọn ẹbí ẹ̀ tó jáde pé ẹ má mọ́ mu lóhun o, àìsàn jẹjẹrẹ ọyàn kọ́ ló pa. Ṣé mọ̀ wípé bá a níyàá là ń hun, kò sẹ́ni tí ń hun síyà oníyàá. Bẹ́ẹ̀ bá ń pé lágbájá ò sábíamọ́, tàmẹ̀dùn yìí sábíamọ́, ẹ béèrè lórí ìta wọn fẹ́ sábíamọ́ lé lórí. Òye tó yé wa ni pé obìnrin ní sáré lórí ọmọ ńlá fi pè wọ́n lábíamọ́. Ọkùnrin náà máa sáré lórí ọmọ, ẹ má sì mí gbọ́, ṣùgbọ́n náà tí gbogbo wa ń gbà sáré lórí ọmọ yà lọ́tọ̀ọ̀tọ̀. Ní wọ́n bá gbé kán fẹsẹ̀ lé tó nǹkan, obìnrin ní gbọ́mọ lọ́wọ́ mú tí ó fẹsẹ̀ lé tọ̀ ọ́. Láwọn àkókò kan bọ́ bá yẹ kóbìnrin ó gbàjẹ́ nítorí ọmọ, wọn á máa gbà á. Pójú kan ìpa ojú kan rèé. Kíkú ọmọ gbà á pa má wọn lọ́wọ́, kárùn ọmọ gbà ṣe má wọn lọ́wọ́. Wọ́n ràgàbo ọmọ wọn, bádìí ẹ ṣe ràgàbo ẹyin rẹ̀. Ṣùgbọ́n báládì ò sí ńlẹ̀. Mo ibọ́ ọmọ wọn wọ́n ní jogún ẹbu. Ó wà very very unfortunate. Ìyá tó bí Tope ọ̀dàgbà tó yẹ jáde láyé. Bàbá tó bí ọ̀dàgbà tó yẹ jáde láyé. Èmi Tope ọ̀dàgbà tó yẹ jáde láyé. Gẹ́gẹ́ bí ohun tí tèmi Tope sọ, olóòn nìkan ṣoṣo ń gírò níyá àti bàbá bí. Bàbá ẹ̀ ò pé 40 tàbí kọ́mọ́lélógójì dáindáin tó fi jọ́lọ́ nípè. Ìyá náà ò pé 40 tàbí kọ́mọ́lélógójì dáindáin tó fi jọ́lọ́ nípè. Ó túmọ̀ sí pé kògbókògbó ayé wọn ni wọ́n jáde láyé. Ọmọ kékeré ní tèmi Tope wà tó fi pàdánù àwọn òbí ẹ̀. So bí ọba dẹ̀ sọ ní nǹkan bẹ̀ wọn ò fi gbá gbọ́ ọmọ rẹ lórí o. Kọ́lọ̀ wọn mọ̀ lé ẹlẹ́rù kúrò nídìí ẹrù rẹ̀. Àdúrà àti takọtabo ọmọ gbànú. Torí pé ojú mẹ́rin ní bímọ. Ìgbà ojú ní wo ni Yorùbá wí. Kò gbọ́dọ̀ di tójú méjì. So ọba gbogbo alójijì. Bó ṣe fò sánlẹ̀ tó kú, ikú rẹ̀ la gbọ́ àgọ́ àìsàn. Wọ́n bá péréte àwọn èèyàn ńlọ lè mọ̀ pé ń ṣàìsàn. Ṣé wàá rí wa bú ni? Agbájé lówó babẹ̀ lóògùn, àǹfààní mọ̀lẹ́bí wọn nìkan ni. Òkú tí ìṣe tẹ́ni ọjọ́ tó fọ̀. Ẹ ń bá mọ lákàn bí kò ní fi bẹ́ẹ̀ mú mi. Ẹ ń bá súnmọ́ yàn ní mọ ń tí ń ṣẹlẹ̀ sẹ́nìkan. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ọ̀pọ̀ àṣírí ń bẹ tí wọ́n tú lálẹ́ yìí lórí ọ̀rọ̀ ikú arábìnrin ọ̀hún. Ọkọ àfẹ́sọ́nà rẹ̀ táwọn kan ń pè lọ́kọ rẹ̀ wọn ò tí ì fẹ́ra wọn. Èmi nígbàgbọ́ pé
arákùnrin ọ̀hún lẹ́jọ́ jẹ́ yes ọlẹ́jọ́ jẹ́ bàbá wò dáadáa. ẹlẹ́ẹ̀kejì ò ní wípé ẹni tí Tope Osoba ń gbé lọ́dọ̀ rẹ̀ kí títàn ó tó dé tí wọ́n ń pè ní hairdresser òun náà lẹ́jọ́ jẹ́. Yorùbá lásọ tọ́kàn gòṣègùn wọ́n ń pè ń jẹ̀pẹ́. ọ̀rọ̀ tákù arápá bá sọ òde ọ̀run ló ti wá. bàbá pé èèyàn tó rí Tope kàn yín. arábìnrin hairdresser yìí lọ́wọ́ ó jẹ́ kan nínú àwọn tó rí Tope kàn yín. ìdí ni pé wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni. ọ̀dọ̀ rẹ̀ ní Tope ń gbé. èmi wa mọ bí ìṣòro rẹ̀ ṣe le tó ìdí pé kò rówó gbalé. ó ń scott lọ́dọ̀ hairdresser tí ń bá ṣerun. bó bá sì sunkún síta àwọn èèyàn pariwo. lóòótọ́ ńgbà tó láìsàn jẹjẹrẹ ọyàn ó ké gbàjarè ta. àwọn èèyàn jáde láti dìde ìrànlọ́wọ́. àkọ́kọ́ ṣé ẹ gbàgbé pé òṣèré orí ìtàgé ni. tán bá sọ pé èèyàn mojú òwò tí ń ṣe Tope Osoba mojú òwò eré orí ìtàgé pọ̀. ọ̀kan nínú àwọn obìnrin tó dáa nílànà yẹn ni. ojú rẹ̀ ọ̀sápamọ́ ìlú mọ̀ọ́ká ni àwọn èèyàn mọ̀ dáadáa. but unfortunately kòkòrò ọ̀já gbádùn obì tó gbó. ikú yọwọ́ ẹ̀ nínú àwo tán ganan. tèmi Tope òpó òun ọ̀jẹ̀ mọ́ o. ikú lọ yọwọ́ ẹ̀. so having said that, àwọn circumstances kan wá surround ikú Tope Osoba tó gba ìwádìí ìjìnlẹ̀ ìfimúfínlẹ̀ dáadáa. lára rẹ̀ ni pé àwọn èèyàn kan sọ wípé wọ́n gba 50 million naira lọ́wọ́ ẹ̀. tá ń gba 50 million. wọ́n lọ́kọ àfẹ́sọ́nà rẹ̀ ni. Tope fúnra lára ẹ̀ sọ̀rọ̀ pé ọkọ àfẹ́sọ́nà òun ó ní káwọn ó dàbí ọgbọ́n káwọn ó pretend bí ẹni páwọn ò jọ sí mọ́. ó wà very very unfortunate. ṣé ẹ ṣe gbé nǹkan tó ń ṣe network báyìí o kò yé mi o. ok pé káwọn ó dàbí ọgbọ́n káwọn ó ṣe bí ẹni pé àwọn ò jọ sí papọ̀ mọ́. so with that ó sọ Tope sólùkòlóńbó. n ò ní fẹ́ gbẹnu wọn sọ̀rọ̀. màá fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu tiwọn gangan. ń bẹ́nu oníkàn ńlá tí gbọ́ pọ́n ń bẹ́nu ọlọ́fà láti gbọ́ mọ́sá. ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu Tope Osoba gangan fúnra lára ẹ̀. ok ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu ọkọ ẹ̀. Wow, so sorry about that. Lórí surgery yẹn ẹ jẹ́ kí n lọ síbẹ̀. Ẹ má gbàgbé pé arábìnrin late Tope Osoba yìí náà wọ́n fìgbà kan ṣàwọn àìsàn kékeré kan sẹ́yìn tó dẹ̀ ní ṣe pẹ̀lú surgery. Àwọn èèyàn dá 30 million naira fún wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. Wọ́n ní wọ́n kówó yẹn fún tẹ̀fí kan church. Ṣé lóòótọ́ ni? Àkọ́kọ́ sọ pé 30 million ta ló ní figure like evidence pé owó yẹn gbọ́gbọ́ pé 30 million. One, èyí account mi lọ́sẹ̀ yẹn sí account ẹ̀rọ but ta ló ní the only thing tí mo mọ̀ ni pé people give her money. Somebody like my Kadenuga gave her money and it was a check not into my account to her account. So but do you have access to that money? No. I never had access to her money. Access sí owó ẹ̀rí. Ọ̀dẹ̀ kó owó kankan fún yín láti kan church. No, because àwọn ọ̀pọ̀ tí wọ́n ń sọ ní àwọn ọ̀pọ̀ àwọn ẹ̀rí. Àwọn náà gbọ́. Church eléyìí I met up like 2 years ago.
this church is going to be 20 years this year. So báwo ni wọ́n á dé pé wẹ́ẹ̀ la fi máa kan church. ìpele wo ni church yìí wà nígbà tí arábìnrin Tọ́pẹ́ máa wọnú jọ? This church is complete now, like complete. olùṣọ́ ẹ jẹ́ kí n bèrè ọ̀rọ̀ yìí, níbo ni mọ́tò Tọ́pẹ́ wà? Lexus 350. òun ló drive kọ ìjáde ìgbà tó ń lọ. fún ara ẹ̀. bẹ́ẹ̀ni. níbo ló sọ fún yín pé òun gbé mọ́tò yẹn lọ? Ìpẹ́rù ló ń lọ sẹ́ẹ̀. ó dágbére fún yín? bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ̀ fojú mọ́tò yẹn láti gbà yẹn mọ́? she left on Sunday ọtí ìgbà tó padà wá sọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀dọ̀ léjì tó ń bá ṣerun yẹn. ìyẹn ẹ̀jẹ̀sà yẹn? ìyẹn ẹ̀jẹ̀sà yẹn. kálẹ̀ mọ̀mọ́ nípẹ̀rù? lóhùn débẹ̀ rí. ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù mother side ẹ̀ ni. mo débẹ̀ rí. mọ̀nà bẹ́rù bẹ́ ṣe wà? mo débẹ̀ rí. because ìdí ni pé many times bá sọ pé this your mother side, when are you going to go? ó máa bẹ̀rẹ̀ wàhálà. ilé ọ̀nà núgà. bẹ́ẹ̀ni ó máa náà ọlọ́pàá mọ́mí òun pé ibẹ̀ lọ sí mọ́mí òun sí pé wọ́n fìyà jẹun àtọmọ kékeré wọn rọrùn skul wọn rọrùn sí kíní. nígbà tó wá dágbére ìpẹ́rù fún yín, kí lẹ́yìn wá sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́tù sọ? mo ti several times mo ti láti talk out of it pé kò sí kọ́ta máa ṣe pé if you want us to get married, you cannot get married against your family's wish. So you have to still go and see them, then me I will go with you, because ó ti pẹ́ tó ti wà pẹ̀lú tí bá tẹ̀lé lọ́sẹ̀rì lọ fà ẹ̀bẹ̀ pé kọ́kọ́ lọ èmi àti ẹ̀jẹ̀ máa lọ later. So gbọ́ ìgbà tó máa lọ yẹn ọjọ́ Sunday tó máa lọ yẹn, before that time she already told me that because the level of that kolo smoke yẹn has already really been dealing tàbí pé. wọ́n ní Tọ́pẹ́ mu kolos ó ń smoke ṣé kò yẹ yín náà lẹ́nu? Tọ́pẹ́ nìkan kọ́ ni ẹni tí ó kọ́kọ́ lo nǹkan tàbí tí ó mu nǹkan. Lóòótọ́ gbogbo àwọn nǹkan yìí ò dáa fara. Àìsàn ńlá ní ń fà fara, damages ní ń fà fara. Ṣùgbọ́n àwọn tí ń mú, tẹ́ bá béèrè lọ́wọ́ wọn ò ní ṣàìrí nǹkan kan sọ. Àwọn náà sọ reason táwọn fi ń mú, ń tó fáre o, àwọn ò déédéé mú o. So tẹ́ bá béèrè lọ́wọ́ Tọ́pẹ́, yóò rí sọ. So à ń gbọ́rọ̀ lẹ́nu àfẹ́sọ́nà Tọ́pẹ́ Osoba. kò rí ní wọ́n á sọ fún pé inú yìí you have to find a way that you get out of this thing because it's affecting you, it's affecting me. ẹ jẹ́ kí n béèrè báyìí, ẹ jọ níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn pé oògùn olóró tẹ́ sọ pé wọ́n ń gbé lóra tó ń ṣàkóbá fún iṣẹ́ ìránṣẹ́ yín àti ìlera ti àwọn náà, ìjẹ́ ẹbí kọ́kọ́ mọ̀ sí ìyẹn àwọn ẹbí ti yín kọ́kọ́ mọ̀ sí bí wọ́n ṣe kíní náà. bẹ́ẹ̀ni. Sẹ́ni gbogbo church ló mọ̀ sẹ́. sẹ́ni yìí lẹ́bí ni. Máànù yìí ò lẹ́bí, Tọ́pẹ́ Osoba ò lẹ́bí. Ẹ gbọ́ Yorùbá ni, Yorùbá lọ́mọ ò lóníbàáwí, ọmọ rà ó ṣèdè. Bí ọba ti ṣẹbi problem tá a nínú ìsín nìyẹn o. Majority obìnrin tó wà láyé òde òní wọ́n láwọn ò gbàdúrà káwọn ó bá ìyá ọkọ nílé. Problem tó máa ń padà face náà nìyẹn. Lo and behold, Tọ́pẹ́ Osoba ò pray bẹ́ẹ̀ o. Situation ló jẹ́ kí crayfish ẹ̀ ó bẹ́ǹdì. Apẹ́kó tó jẹun kì í jẹ̀bàjẹ́, ó yára ni o. Apẹ́kó tó jẹ ń jẹ̀bàjẹ́ ju nǹkan mìíràn lọ lásìkò yìí o. Because by the time tó o bá sọ pé o ready láti jẹun, gbólóhùn tí wàá gbọ́ ni pé kò dẹ̀ sẹ́ran mọ́ o. Ṣé màá ní jollof rice nìkan? Tọ́pẹ́ ò lẹ́nìkan àfẹ́ títí tó fi lé lọ́mọ 40 ọdún. Ó wá ń rush, ó fẹ́ lọ́kọ, ó fẹ́ bímọ. But majority obìnrin ní stage yẹn wọ́n máa ń fall into wrong hands because wọ́n ti wà desperate. Táwọn ọkùnrin kan bá ti rí desperation lára ẹ, wọ́n á treat ẹ bẹ́ẹ̀ náà. Majority ọkùnrin mọ̀ pé òun ní nǹkan ṣe o, but wọ́n jẹ́ kó rí àwọn nírì ẹni tó ní nǹkan ṣe. So
bó bá wá ti kó sí wọn lọ́wọ́ tán ọgbọ́n àti jáde padà yóò nira. Àwọn mọ̀ ọ̀nà láti jáde padà. Ó rọrùn fọ́kùnrin láti jáde kúrò nínú relationship because ojú làwa fi ń ṣe, ọkàn lobìnrin fi ń ṣe. Ó lè difficult fóbìnrin láti gbà fọ́kùnrin. Ó lè difficult fóbìnrin láti fall in love pẹ̀lú ọkùnrin. Ṣùgbọ́n moment tán bá ti fall in love, wọ́n ti fall in love náà nìyẹn. So ẹ foríjì mi ò pẹ̀lú language yẹn o. And kí máàlù tó pèrè lọ́kọ ẹ̀ yìí náà kó náà foríjì mi o. N ò rópin o. Ṣùgbọ́n pẹ̀lú picture tèmi rí, pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ, pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, n tó wá sórí ẹ̀mí mi ni wípé máàlù yìí mọ̀ pé òun ò ní kan ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ó rí nǹkan lọ́wọ́ Tọ́pẹ́. That is number one. Ó dẹ̀ rí Tope Osoba gẹ́gẹ́ bí asset, as in ó rí gẹ́gẹ́ bí machine tí ó máa ṣiṣẹ́ táwọn ọjọ́ máa náwó ẹ̀. Because as far as I'm concerned, this man is an evangelist. This man is a shepherd, olùṣọ́ni níjọ Celestial. So kódà lóun ti wà ń bẹ̀ for more than 20 or close to 20 years. Ẹn tó wá sọ́nà lolùṣọ́ ń dúró dè, lolùṣọ́ tẹ̀bàtì. Ẹ bá ń sọ́nà lórí kínní, ẹ bá ń sọ́nà lórí kínní, ẹ lọ rà mọ́lẹ̀ wá, a máa sọṣẹ́ fún yín, a máa ṣe nǹkan kan táwọn olùṣọ́ ń jẹnu. So Yorùbá ní alákàrà ìtà ọ̀pàdé ẹlẹ́kọ̀ọ́ àìríhun fi jẹ́ ńlọrọ̀ àwọn méjèèjì. But unfortunately lórí issue yìí Tope Osoba ní victim. Alákàrà ìtà in what sense? Do you know wípé ilé ayé wa rọ̀gbọ̀kúlé time? Àwọn nǹkan kan wà tó yẹ kó achieve at the age of 23 to 25. Tó o bá ti achieve ẹ̀ ní period yẹn, lílé lókù tó máa lé. Èèyàn lè lé bá, èèyàn lè má lé bá. Ẹ jẹ́ fún yín ní example. Like àwa méjì dúró nísìn àjọ ń sọ̀rọ̀. Ibi ń pa mí. Mo wá rí búrẹ́dì rẹ̀ bọ́tà rẹ̀ tó ń kiri lọ. Mo wá ẹ̀sẹ̀ ń doubt lọ́kàn mi ṣé kí n pè ní àbí kí n jòkèlè àbí kí n jẹ búrẹ́dì àti bọ́tà ni. Tó ń búrẹ́dì àti bọ́tà fi kọjá lọ, ó tún kí wa lórí ìdúró, ẹ kú kalẹ̀, ẹ kú dúró, ọba tiẹ̀ lọ. Ó ti wá rìn jìnnà, mo ẹ̀sẹ̀ wá pé ó ní búrẹ́dì. Tó bá kọ́kọ́ wẹ̀yìn tó rí pé àwa tó ń kọjá lára ẹ̀ ni, ọ̀nà méjì ló pín sí. Tó bá jẹ́ ni tó jẹ́ pé àwọn èèyàn ń dúró dè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ rajà lọ́wọ́ ẹ̀, tó láwọn kọ́sítọ́mà tó jẹ́ pé wọ́n bá ti dọ́dọ̀ wọn yóò tà rẹpẹtẹ. Gbólóhùn tí ó kọ́kọ́ sọ sí alọ́ kan ni pé ṣé bẹ́ẹ̀ ń kọ́ ló ń gbà kọjá, ojú wa kọ́ ló ń ṣe kọjá ń bẹ nísìn, kò ní padà. Ẹ wo ẹ dákun, wọ́n ń dúró dè mí bì kan, yóò bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n ká ní ẹni tó jẹ́ pò náà kan ń sọ̀rọ̀ ajé káàkiri, kò tí ì mọ ibi tájí ó ti wá, bí ó bá ti ẹ̀rọ ti pé òun ti rìn jìnnà, yóò rò ti pé bóyá ẹyọ kan bóyá méjì wọ́n rà ń bẹ̀, yóò padà. That is ẹni tí time ti against, tó ẹ̀sẹ̀ wá fẹ́ ṣe nǹkan tó yẹ kó ti ṣe sẹ́yìn, bó bá ṣe rí ni ó gbà. Because as far as I'm concerned, as beautiful the woman was, now kì í ṣe irú man yìí, sorry o, with due respect o, kò sí ọkùnrin tó yẹ ká pè ní kì í irú, kò sí ọkùnrin tó yẹ ká sọ pé irú. But lo and behold, ìyẹn tí mo gbọ́ ni pé man yìí ti fẹ́yàwó rí. Ìyẹn tí wọ́n dẹ̀ sọ ni wípé bó ṣe treat ìyàwó ẹ̀ náà nìyẹn. Mo ní experience irú ẹ̀. Mo rí man kan tó náà níyàwó mẹ́ta, ṣùgbọ́n tí ò gbé lọ́dọ̀ kankan. Lọ́nà wo? Obìnrin tó bá ti rí ṣe ni máa ń gbé súnmọ́. Majority wọn lásìkò tó bá gbé súnmọ́ wọn, ọkọ wọn lè má ṣe dáadáa tàbí kí wọ́n ti fọkọ́lẹ̀. Wọ́n máa ń rí gẹ́gẹ́ bí ẹni tó lọ́run rán wá. Ṣùgbọ́n tó bá jẹ wọ́n keegun, n tó wà bẹ́ẹ̀ ni pé yọ gbọ̀mọ́ lọ́wọ́ wọn. Ẹ máa fi ìpò serious. Wàá lóyún fún, wàá bímọ fún, lẹ́yìn tó bá ti bímọ fún, ó shift lọ síbòmíì. Mọ̀ kó tó di pé shift
yọ kọ́kọ́ jẹ̀wọ́ keegun. So at the end of the day obìnrin mẹ́ta fall victim. Láàrin ọdún méjì làwọn méjì náà jáde láyé ń bẹ̀, ìkẹta fi ilẹ̀. So ìrírí lọ́sàgbàfọ́gbọ́n fi hàn pé bá a ṣe dàgbà tó kọ́ la ṣe máa ń ní ìrírí ńgbà míì, ṣùgbọ́n ṣé táwa ń ṣe fún wa lórí ọ̀fẹ́ láti rí ìrírí tó pọ̀. So ń lọ jẹ́ kí n sọ wípé máàlù yìí kọ́ ló yẹ kó fọ́ sí lọ́wọ́. Ó yẹ kó ti ní ẹni tí wọ́n jọ bẹ̀rẹ̀ nípìnlẹ̀, kì í ṣẹni tí yóò pàdé 2 years ago. Máa yìí jẹ́ kó yé wa wípé ọdún méjì sẹ́yìn ló ń ṣẹ̀ṣẹ̀ mí tiẹ̀. Now ó wá láì múra láti ṣègbéyàwó, ṣùgbọ́n Tọ́pẹ́ ń jẹ́ kó yé wa wípé ó ti lé òun kúrò nínú ilé. Ó wá ń scott káàkiri, ó wá ń sunkún tàárọ̀ tọ̀sán talẹ́. Ẹ wá ló mu kolos, kò ṣe ní mú, kò sẹ́bí kò sára kò síyè kan, kò sọ́mọ kò sọ́kọ́, above 40. Ṣé mentality Africans dẹ̀ ni pé báwọn ò bá ti bímọ àwọn òrílẹ̀ ayé wá. Ọlọ́run ní sọ́mọ, Ọlọ́run ní sọ́mọ, ayọ̀gá mo tún ráyọ̀, Ọlọ́run ní sọ́mọ, Ọlọ́run ní sọ́mọ, Ọlọ́run ní sọ́mọ, ayọ̀gá mo tún ráyọ̀, Ọlọ́run ní sọ́mọ. Kò sẹ́dá tó lè dọ́mọ ṣe. Ọlọ́run ní fún yàn, be happy, ó bímọ òbí be happy. Nígbàgbọ́ nínú Ọlọ́run tó dá wa sáyé for purpose. Live your life with happiness. Ẹ̀mí ẹ̀ ó gùn. Now máàlù yóò sọ̀rọ̀ bí ẹni tó wà remorseful, bí ẹni tí kìíní yẹn touch somehow. Ó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ wẹ ara ẹ̀ mọ́ nìkan. Because according to ohun tí mo gbọ́, wọ́n ní kété tí Tọ́pẹ́ tó ti dákẹ́ lẹ́nìkan pé máàlù yìí pé ó ti kú o, máa sá lọ o. Ta ló pé? Nínú ìwádìí. Now nínú ìwádìí wọ́n jẹ́ kó yé àwé pé májèlé tí máa ń pààyàn díẹ̀díẹ̀ ló pa Tọ́pẹ́. Bóyá oúnjẹ májèlé yẹn díẹ̀díẹ̀ ni o, because gbogbo májèlé kọ́ ní pààyàn lójú ẹsẹ̀, pé ń lọ gbadà gbẹ̀mí ẹ̀. So máa yìí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ wẹrẹ ẹ̀ mọ́. Mo gbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ pé ìgbà tó sọ fóun pé òun pókú sí police station, òun lọ rìpọ́ọ̀tù ara òun sí nearest police station. Kì í ṣe pé ó lọ rìpọ́ọ̀tù ara ẹ̀ sí nearest police station, èèmù ẹ̀ ni pé bóyá àwọn èèyàn kan máa wá descend on him, bí ẹni pé àwọn èèyàn kan máa kọjú ìjà sí ní church, torí ẹ̀ ló jẹ́ kó sáré kúrò ní church lọ fi rẹ̀ pamọ́ sí police station, because ọ̀dọ̀ ẹ̀kọ́ ni Tọ́pẹ́ kú sí, ọ̀dọ̀ ẹ̀kọ́ ló ti kú òkú tó lọ kú. Kí ló lé ọ kú? Kí ló lọ report ara ẹ̀ sí police station fún? Ọ̀pọ̀lọpọ̀ questions láti béèrè lọ́wọ́ Mr. Man. Yàtọ̀ sí ìjọ. Like tó ẹ pé ó wà nígbà yìí ṣe ìta fi jókòó yẹn ti máa rí bẹ́ẹ̀ wasted, like ìta fi jókòó síbẹ̀. Ó dẹ̀. Ká ló wà ń bí nìṣẹ́ tí máa rí ń bẹ̀ yẹn wasted. Ó ń fẹ̀yàn, ó mu kolos, ó mu sìgá, bóyá ó dẹ̀ mu gbóná. Ọ̀dẹ̀ rí change, wọ gangan advice ẹ̀. Ṣùgbọ́n tẹ́nìkan bá pè ní ìsìn wípé ọmọ òun ó mu nǹkan o, àwọn fẹ́ kó fi ilẹ̀ o, ṣé ọ̀nà wà tẹ́lẹ̀ báwọn sà sí, ṣé nǹkan wà tẹ́lẹ̀ báwọn ṣe sí, ẹ pé kí wọ́n kówó wá. Pé gẹ́gẹ́ bí olùṣọ́, wọn láwọn nǹkan kan tẹ́ ṣe papọ̀, kò ní gbúrò ẹ̀ mọ́ láéláé. Ẹni tó pé ìyàwó rẹ̀ ló mú èyí, ọ̀ láìkí ẹ̀, kò dáa fún ẹ̀ tiẹ̀, ọ̀ àfẹ́ẹ̀tì wọ náà, bọ́ ò rí solution sí. Can you imagine that, sir? Imagine that man. So mo ń bọ̀ láti wá gúnlẹ̀ ọ̀rọ̀ mi. Ẹni tó ń bá wí. Kò ní gbọ́sẹ̀. Ó dà. Ó ní àwọn ẹbí lè
jáde wọ́n dàtọ̀ sí lára dàgbẹ́ sí lára ṣoríṣiríṣi ṣé lóòótọ́ ni. Like in a real sense ní ayé tàwa yìí ó possible kéèyàn in this kind of house láti sọ pé we are very very ungodly ó possible kéèyàn lọ gbé ìgbẹ́ jáde láti inú toilet ó wá dà léèyàn lórí ó ṣeéṣe náà bàbá ìdígbé létọ́ ń lo ṣáláńgá. How possible is that? And kò tọ́pẹ́ fún ààrẹ if you know her the kind of person she is èyí ṣe èèyàn tó easy. She is not a very calm person like that. If she likes you, she just likes you. tó bá fẹ́ tó bá jẹ́ like wàhálà, she is a very troublesome person. Olùṣọ́ kí ló gbé Tọ́pẹ́ dé police station ní Kòròdú àti ọ̀rọ̀ 50 million naira. Mo mọ̀ pa 50 million naira kankan. Then mi mọ̀ pa 50 million naira kankan. Owó ẹ̀ dọ́wọ́ mi rí sẹ́. When we were living together, we give each other money. Normal. When we were living together, kí ló ṣe ń tẹ́ ẹ̀ fi gbé papọ̀ mọ́? We give each other money. Mo máa ń fún lówó, òun náà máa ń fún mi lówó. Ntólùsọ ń sọ nìyẹn o. We give each other money. She bought gold for me, she bought for herself. Eventually, ó ta gold yẹn, ó ta tèmi náà àjọ náà ni. Kí lẹ̀ ń fowó ṣe? Tẹ́ ẹ fi ń jẹ gbogbo owó run. Ó ra góòdì fún rẹ̀, ó rà fún ọ, ó ta méjèèjì. Ẹjọ́ náà ni. Kí lẹ̀ ń fowó ṣe? And there has never been a time where people feel say under duress pé you have to look for money. No. Because you be ẹ gbọ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan. Mo ní Tọ́pẹ́ Osoba dàbí machine. Téèyàn máa wò níwò pé kó máa ṣiṣẹ́ wá kéèyàn máa náwó. Because as a star, yóò máa rí location lọ. Yóò máa charge. Wọ́n máa sanwó tó dáa fún. Yóò máa mówó wálé. Gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ actress, kíní kan máa ń ṣẹlẹ̀ sí wọn, òun náà ni wípé ẹnu ayé lẹ́bọ. Wọ́n ti ń gbọ́ táwọn èèyàn máa sọ pé àwọn tó ń ṣe tíátà, àwọn ìgbélé ọkọ, àwọn náà máa fẹ́ proof pé àwọn dẹ̀ wà responsible, wọ́n máa wà submissive fọ́kọ wọn. Ó lè máa gbowó kọ́ máa kú fọ́kọ ẹ̀. Ó lè ní mo sọ omi sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí o. Ó possible bẹ́ẹ̀ láti proof pé òun jó ní tíátà ni o, ṣùgbọ́n iṣẹ́ ló sọ òun do ní tíátà o, kò pa ìwọ ọmọlúàbí mọ́ òun lára, kò gba ìwọ ọmọlúàbí lọ́wọ́ o. Òun mọ̀ bá ṣe manage marriage àti relationship. I had money that I am supposed to use for something in my technology àjọ náà. Kí lẹ̀ náwó lé lórí? So ẹ má bínú ilé tó gbà ọ̀nà gbalé pé ọwọ́ ìlẹ̀dẹ̀ ti gba owó tó fi gbalé. Àgbálẹ̀ ilé tó ń gbé tẹ́lẹ̀ ilé ọ̀nkọ ẹ̀yìn ní ẹ̀yìn mọ́ṣáláṣí bẹ́ẹ̀. Ìgbà tó dẹ̀ kó ń bẹ́ẹ̀ tó wá síbí. Ó sọ fún mi pé ọ̀nkọ òun yẹn pé wọ́n rẹ́ǹtì lẹ́yìn fún òun pé but ó dàbò ní certain amount ẹ̀ pé ó ní kóun máa fáwọn káwọn fi wà ókè so. Bàtà ìgbà tó wá sígbà tó ṣe sọ́jà she gave the uncle like 1 million naira. Fún ara Yes. ló fún ọ̀nkù ẹ̀ ní 1 million naira. Bẹ́ẹ̀ni. Owó kí ni fún wọn? Owó kí ló pè fún wọn? Ó lóun fún wọn ni and after some time lọ́nkọ̀ ẹ̀ náà sọ pé òun fẹ́ travel pé kó help nígbà ló ti yarí pé òun bá wọn sọ block. Kò dẹ̀ fi gbà kan gba flat rí. Ok. Ẹ má bínú. Kí ló gbé dé police station? Àárọ̀ ọjọ́ Tuesday yẹn látọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ àárọ̀ ọjọ́ Tuesday yẹn ni mọ́mì Kẹ́hìndé Ọ̀ṣọ́bà àwọn ní church kérúbù báyìí church wọn dàbí wà ọ̀nà Ṣàgámù àbí gbogbo ṣá so wọ́n ní mọ́mì ẹni ní káwọn máa bọ̀ màmá yẹn náà ti pè mí tẹ́lẹ̀ pé àwọn fẹ́ rí mi ò mú dẹ̀ ní pé kò sí wàhálà ní last week mo ní kò sí wàhálà mà pé bóyá tó bá di week yìí because it was around Friday last week náà lọ pè mí pé àwọn fẹ́ ká ríra ọmọ ní pé week ti lọ ọ̀rẹ́ di pé tó bá di week yìí pé màá wá bá ṣe máa yà so on Tuesday morning tẹ́ni kọ́ máa bọ̀ mo ní kọ́ máa lọ pé èmi ò tí lè wá ní sípé because of church we have program in the church pé kò tẹ̀sí mọ́tò lọ́wọ́ mi pé I will look for way I will come to Ikorodu like maybe Wednesday or Thursday because intention wọn ni pé ó wá nínú àyẹ̀sí ní àwọn ti adopt ẹ̀ because she told me wọ́n ti add sí family group wọn wọ́n ti introduce ẹ̀ sáwọn ọmọ tí wọ́n gbọ́ pé ẹ̀gbọ́n yín ni Tọ́pẹ́ o
so àwọn ní kó máa bọ̀ lọ́dọ̀ àwọn káwọn lè. ẹ̀jẹ̀ yìí mọ ẹnìyẹn dáadáa. bí òun wọ̀ yẹn. ká ní ẹni tó pè lọ́kọ ẹ̀ accommodate ẹ̀ dáadáa, ó fún ní èjìká láti lean on, kò ní máa wá ẹbí káàkiri, kò ní máa wá ará káàkiri, yóò rí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ẹ̀, yóò rí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí bàbá ẹ̀, yóò rí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ìyá ẹ̀. Pẹ́lá àti Javis ló ṣe wedding yìí. Javis lòun ò fi gbogbo ara mọ bàbá òun. Ẹ gbọ́ gbólóhùn tó jáde lẹ́nu Pẹ́lá, ó ní wípé I am your small dad. Ó ti tẹ́wọ́ gba responsibility àwọn parents ẹ̀. Can you imagine that? Kékeré lòun wà tí dáadé ń ti lọ. Bóyá Senegal somewhere lòun gbọ́ pé bàbá òun wà tẹ́tẹ́lẹ̀, òun dẹ̀ ti trace ẹ̀ ní Senegal. Bóyá Senegal bí Uganda, mi ò gẹ̀ẹ́tẹ̀ dáadáa. òní wọn ìbọn mi tó bá wọn sọ̀rọ̀ lórí fóònù. lórí fóònù ẹni nọ́mbà ẹni yẹn lọ́wọ́. Nǹkan tóbìnrin ní ìdí òpọ̀, ìfọkànbalẹ̀, ìfẹ́ àtọkànwá. bẹ́ẹ̀ ó dà. so àwọn lẹ́nu kọ́ máa bọ̀ gbàdọ́ sọ nípa ní kọ́ máa bọ̀ mo ní òkè kò sí problem pé wọ́n máa lọ. so gbàdọ́ bẹ́ẹ̀ lọ gbàdọ́ dé vi mo pè wọ́n mo pè because nọ́mbà ti tiẹ̀ kò lọ nọ́mbà ò lọ so wọ́n á pè lady hairdresser yẹn wọ́n làwọn ti fẹ́ dé third mainland bridge. máa ń gbọ́ tó ń sọ̀rọ̀ lábẹ́. lady hairdresser kan náà tó ń sunlé ẹ̀yẹn o. bẹ́ẹ̀ ni ó jẹ́ rẹ̀ tẹ́jọ́ pé òun ló mú wá síbí. wọ́n jọ lọ ni. ok. wọ́n jọ lọ ni. so wọ́n á bí wọ́n ọlọ́run ti fẹ́ dé third mainland bridge. tó bá ń tókè tó bá ṣe ń lo pé ẹ jẹ́ kí n mọ̀ pé màá tún pè yín padà. so after a while a ṣe program lọ́wọ́ náà ní bàtà ṣe tán wọ́n á pè bí ó pè wọ́n gbé kọ́ títí so mo kàn fún wọn lẹ̀. so bàtà ó ti pẹ́ bí around 7. Well, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Tọ́pẹ́ fún rẹ̀ nígbà tó ń lament. Then kí n wá fi ń lẹ̀ fún fídíò kan tó wá fún yín ní full details nǹkan tó ṣẹlẹ̀ gangan. Tọ́pẹ́ ǹjẹ́ mọ̀ pé Tọ́pẹ́ Osoba sọ pé kán wá gbóòkú òun, kò tíì kú o, ó ní kán wá gbóòkú òun kán lè sin òkú òun dáadáa. Mommy, my husband said that we should pretend. And we should pretend as if we are not together anymore. Mommy, I'm going to my husband's place, so. No, it's okay. I've been the person that used to make my hair. I've been there, Mommy, and I'm not okay. I've been sleeping on the floor. Ó lóun ti wà lọ́dọ̀ ẹni tó máa ń bò ń ṣerun. Òun ti wà ń bẹ ibẹ̀ ló ń gbé, ilẹ̀ ẹlẹ̀ ló ń sùn. So situation worst to that extent. Kò sí náà. Ọ̀dẹ́ náà bí báyìí láti last year November. Ọkọ mi ní pé ká pretend pé àfẹ́ràn mọ́. Mami, ọkọ mi ní pé mo bẹ̀rẹ̀ kìí sara wá sáyé ká mọ̀ pé that place is not a good place. Mami, ọkọ mi ní pé ká pretend pé ká ti break up. Mami, ìfẹsẹ̀ kí bẹ̀rẹ̀ wọ́n bí dàrú. Mami, ẹgbà mi. Àti fún tí wọ́n ṣe wọ́n kọ́ ni mami ọmọ ni mo béèrè fún. Mami ọmọ ni mo wá o. Mami mo ti tọrọ ẹ̀dá ṣẹ̀ṣẹ̀ lọ́rọ̀ mọ́. Mo tọrọ. Mo ní kó máa darí sí mi fún ẹ̀ṣẹ̀ mi. Òkú tí mo ń ṣe tí kò bá lànà lọ́rọ̀ mọ́. Èmi máa smoke. Mami mo ṣe mọ́ mi ti jà wọ́n. Ìjà wọn kan ní kò máa darí sí mi. Àdókò ní káyọ̀ ìfọ̀ mi ọkọ mi fún mi fún mi rẹ̀ rí. Everybody fún mi sílẹ̀. Everybody fún mi sílẹ̀. Tó ń kọ́ mi dá wà. Mami. Ọkọ òun sọ pé òun ò fẹ́ rí òun, everybody fòun sílẹ̀, òun kàn fẹ́ dá wà. When is done with you. Ọkọ ẹ tó ẹni tó pè lọ́kọ ẹ ti ṣe tán pẹ̀lú ẹ. Mr. Tunde Okolemi ní wáyé God bless you sir. Ọkọ ẹ ti ṣe tán pẹ̀lú ẹ, ẹni tó pè lọ́kọ ẹ ti ṣe tán pẹ̀lú ẹ. Initially kì í sọkọ ẹ wọ́n ni wọ́n rí gẹ́gẹ́ bí ọkọ. Sorry o, ẹni tó pè lọ́kọ ẹ yàtọ̀ sí jẹjẹrẹ, ọkùnrin lèmi náà. I know when we are done with a woman. That is 100% truth. So, jẹjẹrẹ lòun.
ó wá láti jẹ, ó wá láti jalè, sorry o, ó jalè ara, ó jalè ọkàn, ó jalè material things. Èmi pẹ̀lú ẹ̀jọ́ ń fúnra wa lówó, ńgbà tó ti mọ̀ pé ó ti kú kò lè jiyàn. Bóyá Tọ́pẹ́ nìkan ló ń fún lówó, bóyá nìkan ló ń táàsì Tọ́pẹ́, bóyá nìkan ló ń gbowó lọ́wọ́ Tọ́pẹ́, nobody knows. Ọkùnrin lèmi náà. Tẹ́ bá dẹ̀ mọ̀ mí mọ̀ pé mo máa ń gbèjọ ọkùnrin dáadáa. Ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ ní K-leg. Máa yìí wà nínú ẹni tó ṣekú pa Tope Osoba. Not directly o. Ìṣèpò yìnbọn kò gún lọ́bẹ kò ná ní nǹkan. Ṣùgbọ́n tó dá ọgbẹ́ ọkàn sílẹ̀ sí lára. Káti ẹ̀ pé májèlé kọ́ wọn fi pa. Ṣùgbọ́n tó dá ọgbẹ́ ọkàn sí lára tó mú kíkú ẹ̀ ó yá. Máa yìí ni. Ẹ mọ bóbìnrin máa ń ṣe tán bá ti yóò fẹ́ tán. À ń bọ̀sibọ́sì obìnrin tó wò wípé ọjọ́ ti lọ lórí òun. Ó wà very very unfortunate. Pé lọ́pọ̀ ọgbà ojú tó yẹ kóbìnrin ó fi ríran ilẹ̀ wọn fi tẹ̀. Ẹni tí yóò ṣe wọ́n láǹfààní wọ́n ti pàdé ẹ̀ o. Ìgbà tí náà Tọ́pẹ́ ń jó ó possible kó ti pàdé ọkùnrin kó fojú downgrade ẹ, irú ẹ sí mi, irú mi sí ẹ, àbóòròyè kàkà kí n fẹ́ máa yá bólówó lọ o. So oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni máa ń ṣẹlẹ̀. Because kò sẹ́ni tí ó wo Tope Osoba tí ò ní mọ̀ pé ọmọbìnrin dá ó dẹjọ́. Ẹjẹ́ àfẹ̀gàn kún kámútẹ̀gàn kó ń bẹ̀. The woman is beautiful. Arẹwà obìnrin ni tó jojú ń gbèsè. Àwọn obìnrin tí máa ń káàkiri ojú bá wà ń wo TV pé pélé ọjọ́ bí ọjà yẹn ni kọjá lé ẹni, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa wà outside. I know that for sure. Ṣùgbọ́n kò ní fojú bẹ́ẹ̀ wòran why olùṣọ́. Why? Ìwákùwà ni mo ní rírìkúrè. Ọ̀pọ̀lọpọ̀ ibi ni obìnrin fi ọkàn ààbò sí. Tó jẹ́ pé ibi tán rò pé àwọn ò rí ààbò, wọ́n ń tú wọn síta bí ọmọ, wọ́n ń tú wọn síta ni. Wọn ò dáàbò bò wọ́n rárá. Wọ́n expose wọn síta, wọ́n expose wọn sí danger ni. Irú Tope Osoba kọ́ ló yẹ kó pàdé irú ọkùnrin tó pàdé yìí. Sorry to say, I'm also a man. But ẹ̀dá gbọ́dọ̀ ro tọmọlàkejì mọ́ tiẹ̀. Kò dáa láti jẹ̀bi obìnrin. Báwo ló ṣe ní jẹ̀bi obìnrin? Jẹ́ kó obìnrin ọmọ ibi tó ń lọ. Àwọn obìnrin fẹ́ kíní kan fẹ́ sincerity. Bó o bá fẹ́ yan obìnrin lọ́rẹ̀ẹ́ má sọ wípé o fẹ́ fẹ́ sílé. Wọ́n á base lórí pé o fẹ́ yan àwọn ọlọ́rẹ̀ẹ́. Tán bá fẹ́ yan ọlọ́rẹ̀ẹ́ wọ́n yan ọlọ́rẹ̀ẹ́, tán bá ní yan ọlọ́rẹ̀ẹ́ wọn ò ní yan ọlọ́rẹ̀ẹ́. Wọ́n sọ fún ọ wípé ọ̀tọ̀ ni táwọn ń wá o, ọ̀tọ̀ ni tó gbé wá. Eléyìí tó gbé wá yan àwọn ọ̀fẹ́, ṣùgbọ́n eléyìí táwọn fẹ́ lélẹ̀. Ńgbà tó sì ti lè ṣe eléyìí táwọn ń fẹ́, kẹ́mọ́ ọmọ lọ lẹ́mọ́, káfí ọmọ lọ láfẹ́. Ìmí inú wọn sọ pé okay, jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ lásán ká kàn jọ máa sọ̀rọ̀. Bó o níyàwó 10 tóbìnrin bá fẹ́ fẹ́ ọ yóò padà fẹ́ ọ. Bó o tí ì ní kankan tóbìnrin ò bá ní fẹ́ ọ wọn ò ní fẹ́ ọ. Ẹni tó bá wu obìnrin lobìnrin ń fẹ́. So òye yé mi pé ẹnu tí máa yìí fi ń sọ̀rọ̀ ní ìsìn kọ́ ló fi sọ̀rọ̀ ńgbà tó pàdé Tọ́pẹ́ tán pàdé ara wọn. No, ẹnu ìfẹ́ ni wọ́n fi sọ̀rọ̀. N ó dogun fún ọ, n ó dọ́gbọ̀n fún ọ ni wọ́n fi build relationship wọn. Ṣùgbọ́n bàbá ṣe ní ẹmu tán bàbá lọ. Ńgbà tí irú àwọn Mike Adenuga ti ń fún Tọ́pẹ́ ní check. Because Tọ́pẹ́ sọ pé ńgbà tó ń discover pé òun ní jẹjẹrẹ ọyàn. Àyà ń bẹ̀rẹ̀ sí ní já pé sàn máa gé ọyàn òun ní báyìí. Òun ṣàfíìlì nǹkan kan bí ọyàn pé ó ń yí rídírídí. Ṣé wọn ó gé òun lọ́yàn lọ ní báyìí? Sóun ò ní lọ́yàn mọ́. Sọ́yàn kan ló ń gò ní ìgbàdógóje. Wọ́n ní òun nídìí owó fúnṣẹ́ abẹ. Kò sí ṣíṣì lọ́wọ́. Because iṣẹ́ tí majority wá ń ṣe iṣẹ́ kákan jẹun ni o. Kò fààyè nǹkan míì lẹ̀. Àwọn èèyàn ní ọmọ bá wa fojú bu Awíkonko bó ṣe wà ń ibú owó ni. Wọ́n ní mọ̀ pé kò sí tátà lójú yányàn. Gbogbo àwa tá a jẹ́ entertainer pátá bọ́n ṣe máa ń fojú bu wá nìyẹn.
Mr. Awikonko ikú owó nù. Bẹ́ẹ̀ náà ṣe máa wò pé Tope Osoba bàbá o kò yẹ kó lè wá iye báyìí tì ó máa lówó lọ́wọ́ kò sì sí. Ó gbé mọ́ra tì pé kò wọ́n mọ́ fẹ̀dí ara òun síta ṣé gbogbo àwọn náà làwọn máa lọ sórí social media tọrọ owó ni. Lo and behold omi tó bá mọ níwọ̀n láàrẹ́ lásì. Àwọn nǹkan kan kọjá agbára ó kọjá ń tà àgbé pamọ́. Ó wà forced láti reach out sí Folúkẹ́ Dáramọ́lá. Folúkẹ́ Dáramọ́lá máa ń respond ó máa ń nítara àwọn colleague ẹ̀ tán bá níṣòro. Ǹdẹ̀ máa ń ràn wọ́n lọ́wọ́ yóò ṣoore fún wọn yóò dẹ̀ gbọ́wọ́ kó ń bẹ̀. Kì í fi àkáǹtì ẹ̀ gbowó fún yàn. Yóò àkáǹtì yín náà ni yóò fi bá ń gbowó kò dẹ̀ ní wádìí ẹ̀ wò kì í ṣe tí ó gba percentage lọ́wọ́ yín. Ìmọ̀ ń ṣe tiẹ̀ fọ́lọ́ ni. Kì í dẹ̀ ṣe tí máa ń wá èèyàn káàkiri pé wá polongo báyìí no àwọn náà máa reach out sí. So ńgbà tí Tọ́pẹ́ reach out sí ntọ́kọ sọ fún ni pé bọ̀ tóun ò fẹ́ gbójú òun síta o. Folúkẹ́ Dáramọ́lá ló wá ṣàlàyé fún pé kò sí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe téèyàn ní gbójú èèyàn síta o. Àwọn tó fẹ́ fún ọ lówó gbọ́dọ̀ mọ ibi tán fẹ́ náwó wọn sí. Àwọn èèyàn ti gbọ́n gone were those days. Tọ́jà pé kẹ́ẹ̀kan fẹnu sọ lásán àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dáwó nìsín ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ti kọ́ ẹranko lọ́gbọ́n. Wọn ò bóyè pẹ̀ sójú tàkúté wọn kọ́ ẹranko lọ́gbọ́n. Ìkọjá ìyàjẹjù ọ̀kánjúà wọlé ó ti jẹ́ kí wọ́n lé àwọn olóore sá fẹ́lòmíì. Because àwọn kan lè dédé máa circulate account number nísìnyí káàkiri ń pé ẹni yìí o ó ní kidney problem o ẹ bá wa assist ẹ o àwọn èèyàn máa send owó sí whereas wọ́n kù kẹ́ni làwọn tó fẹ́ ràn lọ́wọ́ máa sọ pé ẹja rẹ̀ ń ta fẹ́ ràn lọ́wọ́. So torí pé olójú àánú bí ọmọ Nàìjíríà kò wọ́pọ̀. Ńgbà tí wọ́n gbé orúkọ ẹ̀ tán gbójú ẹ̀ síta àwọn èèyàn dìde ìrànlọ́wọ́ including Mike Adenuga. And I said something wípé Mike Adenuga ò ní fún ní part owó tó máa solve problem ẹ̀ ni Mike Adenuga máa fún. Owó tó máa solve God bless you sir God bless you ma owó tó máa solve problem ẹ̀ ni Mike Adenuga máa fún. Now Tọ́pẹ́ ní Lexus RS 350 mi ò mọ yíyà tó jẹ́ ṣe understand ó túmọ̀ sí wípé owó gidi jáde fún bì kan. Ńgbà tó tọ́jú ara ẹ̀ tán wọ́n ní wọn ò ní gé lọ́yàn torí pé kinní yìí ò tí ì pọ̀ jù kí wọ́n kàn operate ẹ̀ kàn yọ kinní yẹn jáde ni wọ́n dẹ̀ rí yọ successfully. Ó ti jẹ́rí àìsàn jẹjẹrẹ ọyàn kọ́fà láfíà gbé yòókù ilé ayé ẹ̀ ló tún pàdé ìdènà yìí. So like I said owó wà ní bọ̀dá fọkàn sí àwọn èèyàn dáwó fún ó tọ́jú ara ẹ̀ owó ṣẹ́kù. Ńgbà náà ni wọ́n pàdé ńgbà náà nífẹ̀ẹ́ gbilẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sọ́rí o tí wọ́n ń jólùṣọ́ obìnrin ìlú èbó tí wọ́n ò rè jẹ ni wọ́n ń wá káàkiri sọ́rí o with due respect o but reality ni èmi ò wá máìdí kéèyàn gbà tàbí kọ́ mọ́ gbà because ẹ̀yin náà wọ́n lè àwọn obìnrin tó wà nílé majority àwọn eléyìí ti gbọ́n bí wọn ò tiẹ̀ gbọ́n wọn ò lè sanwó wọn lè sanwó tó máa bíya bùkátà wọn. So irú àwọn artist báyìí and again ẹ̀ tó ẹ̀sẹ̀ solicit fowó tá a dẹ̀rí báwọn yẹn ṣe contribute sí ìfẹ́ wọlé ó ń rò wípé òun ti rọ́kọ bọ̀dá rò wípé òun ti rẹ́ni tó wọ́n sáré bù jẹ. Sọ́rí o n ò pé bẹ́ẹ̀ ló ṣe rí bó ṣe rí lójú ìwòye tèmi nìyẹn gẹ́gẹ́ bí ọmọdé bí mo ṣe view ẹ̀ nìyẹn. So now ńgbà wọn wá náwó tán torí kò sí tọ́pọ̀ tí ì tán àṣekún lówó olúṣekún ìná ọ̀tánwó bá a bá ṣiṣẹ́ kówó
ìmọ̀ ń tán náà ni kò sí iye àbá ní tírílíọ̀nù lọ́wọ́ bó bá ti bẹ̀rẹ̀ sí ná 1,000 2,000 10,000 100,000 owó padà pa fúká náà ni. so owó tán ìfẹ́ tán lọ́dọ̀ bọ̀dá, owó tán ìfẹ́ ọ̀tán lọ́dọ̀ Tọ́pẹ́ Òṣọbà. òun fọkàn sí wípé ọkọ mi ni, nínú òjò nínú ẹ̀rùn ó yẹ ká dúró tira wa, òun ti gbàǹgbò òjò ó yẹ kó náà gbàǹgbà ẹ̀rùn. Tọ́pẹ́ wá dàbí ìrora lójú máà nìyẹn, lójú ẹni tó pè lọ́kọ ẹ̀. ó wá pè é pé ìwọ wá, òun ló jẹ́ kí Tọ́pẹ́ ọmọ sunkún bíi pé wá o wàá kó láyìíká fún mi o, because to the best of my understanding as bí Tọ́pẹ́ ṣe rówó tó tí màánù yìí sọ kò lè fi 2 million naira gbálé tán bẹ̀. ńgbà tó wó fi tán lọ́wọ́ wọn, kí ló dé tí màá yọ advice tẹ̀ pé kó lọ gbálé, tó jẹ́ pé lójijì ló ní kó páàkì ẹrù ẹ̀ kó máa lọ kókò láyìíká. ó wá ní jẹ́ ká pretend fáwọn èèyàn wípé a ti separate, a ti depart, a date ara wa mọ́. kí lẹ̀kọ́ tí yẹn kọ́ wa? ìyẹn ò níbi tí ó lọ, kò nílé ẹbí kò nílé ará. bóyá kó tó di pókó dọ́dọ̀ ẹ ló ti ń gbé nílé ọ̀nkù ẹ̀, ń gbọ́ dẹ̀ yà ó fi ilé ọ̀nkù ẹ̀ sílẹ̀ ló fi wá gbé lọ́dọ̀ ẹ̀. ọdún mélòó lẹ́jọ́ gbé? because gbogbo sin yìí within 2 years ni, within 2 years ni. so eléyìí tó dẹ̀ dùn jù ń bi yí àyẹn náà ní àsìkò tí wọ́n dáwó fún un tó ẹ̀sẹ̀ ṣe sọ́jírì tán, ìgbà yẹn lẹ́sẹ̀ṣẹ̀ padé sẹ́ńjì tó ná kù ń bi sọ́jírì ńlọ bá lè bá lọ́wọ́ ẹ̀ débi pé ó lè afford 1 million láti fún ọ̀nkù ẹ̀ tó fún nílé kó máa gbé. ńgbà tó wá tán because tó bá jèmi nìwọ ká sọ pé Tọ́pẹ́ Òṣọbà ti náwó tán, ìwọ wà solicit, ó wà try láti raise owó, ó gbalé fún un. Yorùbá ni ẹni tí ó gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé yóò tó yín sẹ́gbẹ́ àkàrà ẹ̀. kì í ṣe pé Tọ́pẹ́ bàdì tó bẹ́ẹ̀ ńgbà tí ìfẹ́jọ wà láàrin yín, eléyìí náà lọ́ wàá rò wípé má jẹ́ kí n já sólókò lombo. At least room and parlour self-contained is enough fún láti bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ padà. wọ́n ní gbogbo nǹkan ìní ilé lẹ ti tà tán, àbẹ́yìn ilé ta góòlù tẹ́ ẹjọ́ ná gẹ́gẹ́ bó ṣe sọ. bí ó ra góòlù fún mi, ó ra góòlù fúnra ẹ̀, ó tà á, àjọ náà tán náà ni. èmi náà lówó kan ní mo fẹ́ fi ṣe nǹkan, owó yẹn náà àjọ náà tán náà ni. ogun wo ni ń bá ń jà tẹ́ ìnáwó lé lórí tó fi jẹ́ pé gbogbo owó lẹ̀ ná tán torí góòdù téèyàn bá ta góòdù millions of naira ni. kò sí bí góòdù yẹn ṣe fẹ́ kéré tó fún Tọ́pẹ́ Òṣọbà, millions of naira ni. ńgbà tó ta tiẹ̀ millions of naira lẹ kó ń lẹ rí ń bẹ̀, sóúnjẹ náà lẹ fi jẹ. kí ni ìṣòro tí ń bá yẹn fẹ́ra tó fi jẹ́ pé gbogbo owó tán dá fún ẹ náà tán? bí ìyá mi níye báyìí ló fi dọ́gbọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tán. ọ̀wálẹ̀ ẹjọ́ ń fúnra yín lówó ni, èèlò ni wọ́n ń fún, èèlò ni wọ́n ń pa, iṣẹ́ wo ni wọ́n ń ṣe ju ṣe olùṣọ́ lọ? ìlú wa náà ń dá ṣọ́ọ̀ṣì lówó ọrẹ, ìlú náà ń dá lówó ìdá mẹ́wàá, tó fi jẹ́ pé ìwọ náà wá ń rówó tó ń fún Tọ́pẹ́ Òṣọbà. owó kí ló ń fún? sówó tí ó fi repo sí mọ́tò ni? kò lọ́mọ tí ń bọ́, kò láàbúrò tó dúró lé lọ́rùn, kò lẹ́gbọ́n tí ń bọ́, kò sí ìyá kò sí bàbá tí ń ronjẹ lọ fún. so torí pé máàlù yìí rí pé ó wà vulnerable, torí ẹ̀ náà ló ṣe rẹ̀ jẹ. Ọlọ́run dáríjì mi o, ibi téèyàn ò sí Ọlọ́run bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ mi tèmi ṣe sọ nìyẹn, ẹ̀mí mi ò dẹ́n deceive mi as a man. torí ẹ̀ ní máa yí ìṣe rẹ̀ jẹ. so now ńgbà tó wá tán ó wá ní kó kú o, lady yẹn wà forced láti lọ Scott lọ́dọ̀ ẹni tí máa ń bá a ṣerun, hairdresser tí ń bá àyàn ṣerun. kílé ayé èèyàn worst to the extent pé kọ́lọ̀ mọ́járí kí n wá lọ bá bábà tí ń bá mi gẹrun pé mo fẹ́ Scott lọ́dọ̀ ẹ̀. ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tìjú lèyìn ó ti pamọ́ra kéèyàn ó tó narrate story èèyàn fúnru hairdresser bẹ́ẹ̀ kó tó lè accommodate èèyàn pójú ní rójú ṣàánú. ṣe mọ̀ iye ibi tí hairdresser yẹn ti rojú ẹ̀ dé? that is number 1. ta ló kọ́kọ́ mọ hairdresser yẹn? ṣé máàlù yìí ni àbí Tọ́pẹ́? ṣé máàlù yìí ló mú dọ́dọ̀ ẹ̀? ṣé kò sọ̀rọ̀ àjọsọ láàrin máàlù yìí àti hairdresser nípa treatment Tọ́pẹ́? how convenient. ó lóun ti ó ní láti November last year tóun ti wà lọ́dọ̀ woman yẹn tóun ti ń gbé ń bẹ̀. ilẹ̀ ẹlẹ̀ ló ń sùn. was it that bad?
débi pé irú Tọ́pẹ́ ẹ tó pè lọ́pẹ́ ò lè ra mattress no matter how small bó jẹ́ 3.5 bó jẹ́ 4.5 pé ok ibi tó dúró sí yẹn láéláé mi ò tẹ́lẹ̀ ẹ bá ṣerú ẹ̀ kó tó fìyàn lẹ̀ ó fi lẹ̀ lé nǹkan kan lọ́wọ́ you will pay the sacrifice láti gbalé fún láti bá a set up níwọ̀n bá kì í ṣe púpọ̀ ra bẹ́ẹ̀dì àti mattress fún ra tí ó fi mọ̀ dáná fún kórì nǹkan kan rọ̀gbọ̀kúlé ó wá filẹ̀ ló kolombo òyìn nù oníkọ́mọ̀ wà sáyìí ká mọ́ kẹ́ ẹ pretend pé ẹ̀jọ́ sí mọ́ ọ̀dẹ̀ attend sí mọ́ ó wá sọ sórí ẹkún ó wá kú nísìnyí ó wá ń